من دون المراهي زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أسأت سنعا لترى دون العناه أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بدر دياه فضله وليون منه لك من دون انتهاه وغفرن لأبواجي يوسف وبا البهاه ثم ديكو فاعف عنه خالقي رب سماه سلم على النبي محمد وآله آل الهداية وصحبه الطيبين وآله آل الهداية وصحبه الطيبين ولي الله تنجيشه Sheikh Labeeb Ijoba adamallahu hayatakum jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́. Sheikh Labeeb Ijoba adamallahu hayatakum jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́. Sheikh Labeeb Ijoba adamallahu hayatakum jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́. Sheikh Labeeb Ijoba adamallahu hayatakum jẹ́ ká rí bàbá. Àgbàjì náà tí ó yẹ ènìyàn tó bá ti dòkú ayé. Ibẹ̀ lẹ́rú tí ó dọ́mọ ìdùnnú tá tún padà dògbò. Àmọ́ ìmọ̀jẹ́ ṣe bá gbàjì máa ní aláwùrà gbé sí. Táwọn èèyàn ń bú nínú rẹ̀ ṣẹ̀ mi tó kárí àgbáyé. Ẹ̀sìn ká ṣe bá gbàjì ìpínlẹ̀ tó dé súnà lérí. Àbí ta ló máa ń dáhùn dán sí tàtúwà ìyàwó. Láwọn ní nínú súnà Nábì ní ṣe bá gbàjì ló ń wé. Ogún tí wọ́n jẹ́ lágbàjì máa ní kakọ́ níyàn ní kéwú. Kàmánà ká tún fi ní mọ̀nà ẹ̀ka gbàjì kú iṣẹ́. Ọlọ́run ló pè é Ijoba alágbàjì ìjọba. Ọlọ́run ló pè é Ijoba alágbàjì ìjọba. Ọlọ́run ló pè é Ijoba alágbàjì ìjọba. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli wa sallim wa bariki ala sayyidina wa maulana Muhammadin نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الأرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. وما ذاك بهلا بالآيات وإنها لأول مبذول لأول مجتدي. Abawa àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀. Adamallahu hayatahu. Òní ìlà máa gbàre. Allah. Òní ìlà máa gbàre. Ogun ẹni tí ń lọ látẹ̀kan yóò bá tẹ́ lọ́rùn nínú wa. Àgbẹ̀ eléri ibú ni. Ọmọ lọ sí mi máa díkìtù sáré àrùn bí àmúlì. Ọ̀rọ̀ kí la fẹ́ máa sọ gan náà gan. Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀. Tàbá máa sọ táwọn eléyìí tí ń sọ lọ́dẹ̀ kan yóò bá máa sọ sáwárì sọ. Ọmọ ìlọ́ha ti bù mí máa kílámọ́kúmọ́lá. Agbárí ni. Ìdánpè láàfáà gbà òun là ń ṣe yìí gangan. Sultan wà mú galọ́. Ìdánpè láàfáà gbà là ń ṣe yìí.
wàláhì ọlọ́run rẹ́nu mi ọlọ́run rínú mi tẹ́yẹ́yẹ́ wàláhì hàrí wàláhì bí kí n má sọ kankan káwọn tí ò sọ kan tó máa sọ ní sẹ́mi wàláhì àmọ́ hàrà yìí kò gba gbogbo kíní ìláyè mọ́ ìgboro jìnnà síbí àwọn náà ti rí ibùyàwó lẹ́yìn pé ibi ìdá àwọn sọ́jà mẹ́tò sí àbí sẹ́yìn níbọn. ọmọ sẹ́lẹ̀ ní. ọmọ ẹ má ti ṣe eré ẹ tán bọ̀ lẹ́sẹ̀ ni. ẹnà ṣàkàṣọ mọ́ àwùjọ nínàbù nílì ìdá ìlàmúyùsọ̀ fàkà àǹkọ́dí. bàbá wa gbọ́ ọlọ́run lọ́mọ rẹ̀ àfa ńlá nìyí àfa àgbà nìyí irú òní yìí tí irú ìṣesí ìka àmọ́ bí lámìyàn rẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé hálù yìí gan kò gba ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ní ìlọ̀rọ̀ àwọn ọmọ kéèké yẹn àwọn akéèyàn fẹ́ ṣe bó ṣe máa ń ṣe ìgbà míì ó lè ṣe yíwọ́ o. tọ́ba téèyàn bá fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nígbà míì ó lè ṣe yíwọ́. ẹ gbé fún yóò sọdá wàláì tí o bá fún ọlọ́run láàyè kó sọ̀rọ̀ tí ó wù kó máa sọ ọ̀rọ̀ tó wọ ọlọ́run kí ayé máa gbọ́ là ń gbọ́ láti kàn yẹn tí ọlọ́run fẹ́ ṣe bóun ṣe máa ń ṣe á dẹ̀ ṣe yíwọ́. téèyàn bá lóun fẹ́ ṣe bóun ṣe máa ń ṣe á dẹ̀ ṣe yíwọ́. nítorí ọlọ́run fẹ́ máa sọ fún wa lásìkò yìí tó fi ní ká ní etí tá a fi máa gbọ́rọ̀ òun lọ̀rọ̀ àwọn ọmọ kéèké hùn téèyàn bá lóun fẹ́ gbọ́ táwọn á gé máìkì fún ikú mi náà wì tá a bá máa ṣe látijọ́ yìí náà táwọn ará wọn tán dé yìí sáṣẹ rire nù orí burúkú la ṣe wàláìtàláì gbogbo àgbà tí ń bá ń bẹ tí ń karẹ̀ ságbà tí ò bá nírú eléyìí láti gbà wàláì sàgbà láńgbáláńgbá ni ọ́. láńgbáláńgbá ni ọ́ tó o bá sì lè máa gbàgbé eléyìí. wàláì ọlọ́run rí i pé mo ń kanjú àbí. mo ní àwọn àlejò méjì kan nílé báyìí tí mo ti ń sọ fún ọ pé in the next bíi 8-9:30 máa dé lọ́rin wọ́n sì jẹ́ èèyàn ńlá wàláhi tàláì ṣùgbọ́n èmi nítsọ̀kínní kan máa ń dà mí láàmú mi ò ń rí dùnú máa kú síbẹ̀ ni. nítorí wọ́n ní dọ́là ń bá wọn báyìí o ó kàn mú wọn lọ́nà ẹ̀dẹ̀ ni o ó dá ìdọ́là ń ṣe fún ìdọ́là ń déédéé pé èèyàn ń retí rànkúmí àtọmọlẹ́yìn ẹ̀ nínú àpáta ní oore táwọn ìlànà àwọn ọmọ yìí nítorí pé anábì sọ́ọ́lìwù ni wọ́n fi yín ran láfi rí bí eléyìí náà kàrámà ni kéèyàn bá nǹkan tí a bá lọ́dọ̀ ọmọ 100 ọdún lọ́dọ̀ àwọn ọmọ kéèké yìí kéèyàn wá lóhùn orí kàrámà tó fi kú ó ní rí kàrámà láyé àǹfààní mo gbà lónìí ipa àǹfààní ta ni ó dá yín padà erin mi lókun ta ló ń tọ̀ ohun tí ó dá yín padà ẹ ti dìde lọ sí ìta àti sin bàbá mufti ẹ lè fi bẹ̀yẹn lọ ayé ti gbẹ ní tí ó bá sábà ń lẹ́ẹ̀kan ẹ ní rí wa mú mọ́ bóun ní sèwà wọ̀kọ̀ sẹ́ni ń padà ẹ ní ń padà náà mo ti wá kò wá kò ránṣẹ́ ni ó ní problem mo ti wá ẹ ti rí mi fídíò ti gbé mi á ti fẹ́ wọlé báyìí láti ẹ̀kan ṣùgbọ́n atẹ́yìn kalẹ̀ foríire àwọn ọmọ yìí ìyẹn náà ń pè lágbà kìí ṣẹni tí wọ́n kó gbogbo ẹran síwájú tó wà ọgbẹ́ jẹ tán lágbàlagbà ẹni tí kàn ń fi kan tanu tí kàn ń fi kan panu tí gbogbo ọgbọ̀n tó kù tí ò jẹ́ táwọn èèyàn jẹ́ mọ́ lójú òun náà ń pè lágbàlagbà. ṣùgbọ́n mo fẹ́ fún information ọlọ́run ti gé máìkì fún yín ẹ̀sọ́ tẹ́ mọ̀ fọ́ gbogbo tí wọ́n bá ń tàn tó jẹ́ ẹ̀ wọ́n sọ. bàbá kàrà di in the next 10-20 years nítorí ẹ ti sọ mí tán bá gbé jáde fún yín ẹ sunkún ni o ọgbọ́n kí ni mo sọ fún wa. tó bá di in the next 10-20 years nítorí ẹ ti sọ tó bá gbé jáde fún yín ẹ sunkún. ẹni ń sáwọ èmi làwọn ọrú ẹ tí mo ti parẹ́ tí ọlọ́run bá gbé mẹ́gì fún yẹn tígbà kún ọlọ́run lórí ẹ̀ yóò máa gùn yẹn bí ọtí ni ẹ má sọ ní tẹ́ fẹ́ fi já jáwó ẹ̀sọ́ ntẹ́ fi já imánu mẹ́sẹ̀jì mi nìyẹn o ẹjọ́ torí sọ lọ́hùn torí pé ẹ̀ ń dáràn sí wa lọ́rùn a máa lọ tútìrà láti wá
ntí ó bá kí n tẹ́ sọ táàfin ní àtàkì because káwí nǹkan tí ò dá káyé máa bú yín káwa náà tún bọ̀ ta ṣe dànù o pè yín sí kọ̀rọ̀ ni o wá lákùn lọ tún kí ni mo ṣe àwọn òtún gbọ́dọ̀ wọ́n ṣe kí ẹ̀ àwọn sùpèlè láǹṣẹ́ ṣe tó afá kan tó sọ pé kíní kan èmi nígbà tá a ṣe èrè ṣé àwọn ọ̀kọ́sẹ̀ rí ni kọ́dà àtúnyìn ń kọ́ ní ìsìn díẹ̀díẹ̀ èyí tí ó jẹ́ ọ̀rọ̀ tèmi fún àwọn tọ́lọ̀ ń gbé máìkì fún lásìkò yìí nu tá a sì bínú yín ọlọ́run sì ní gbà kú lọ́wọ́ yín. amiina. Gawthu Shabab ẹ kú oríire ibi àbáwọ̀ tó fún àwọn mílíọ̀nù ní ní ọdún ayédùnú àwọn eléyìí ń ta ọrẹ o oríire yẹn pọ̀ gan mo ń bọ̀ wá báyìí padà babaláyọ̀ lò mo kí yín àbáwọ̀ àgbà fàáyà mo kí yín mo kí àbá mufti wọn ti délé báyìí ọlọ́run bá ń sọ àbá mufti. amiina. ṣe é ti rí báwọn ẹbí tí àwọn ti rí mufti ó ti rọ́bà lọ́rin. ṣéèhù. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí ni. ṣéèhù. ẹ̀yin ọgbẹ́ mẹ́ta. ṣéèhù. ká wá sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tán ká wá láwọn fẹ́lẹ̀ ọjọ́ kó pé ká náà tún sọ̀rọ̀ no ẹ má jà ara ọ̀làlárì mo takú mọ́ ọlọ́run bẹ̀rù kẹ́ ẹ máa ń sónú ọkọ̀ sẹ́ ọba àlọ́rin ní sọ̀rọ̀ ń bí ẹ máa ń sónú ọkọ̀ ara tiwa gba gbogbo orú báwọn ìlú Ìlọrin nu gbogbo Ìlọrin ló dúró òun bí táwa ti rí mufti gbogbo Ìlọrin lẹ ti rí àní ìgbà kéèyàn bá ayẹpẹrẹ rẹ àwọn fúnra wọn ò sí yẹpẹrẹ nǹkan wa wọn á ní ẹ máa ń sónú ọkọ̀ ẹ ti sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ẹ tún gbọ́dọ̀ jókòó tẹ́tí gbọ́ nǹkan mọ́ ẹ máa ń sónú ọkọ̀ wọn fẹ́ pọ́nmi lé náà ni àtàwọn èsì ti mọ̀ pé àpọ́nlé yẹn èmi ò ní gbàgbọ́ àpọ́nlé kan ẹ yẹpẹrẹ àpẹẹlẹ wọn ẹ máa ń sónú ọkọ̀ àwa ti tó fẹ̀yìn sẹ́gbọ́ ẹ máa gun àwa mọ́lẹ̀ ẹ bá mọ́ tẹ̀ wá ń kóró pọ̀n sọ̀rọ̀. iná dọ́jà kẹfì wíṣítà fún. àbá ní sùúrù akramakumullah. má gbé mi lọ bí ọ̀rọ̀ òsínmọ́sẹ̀ mo fẹ́ kí àwọn ọmọ yìí ni kí wọ́n kú sẹ́ bàbá wa bọ̀ mo fẹ́ mo kí ìyá wa ọmọ ẹlẹ́yà bàbá ńlá tẹ́bá ń gbọ́ anukutọ́tù al-intifahiya nukutọ̀ tí wọ́n tó bú sílẹ̀ kan yẹn ọ̀rọ̀ ńlá ni àwọn afá ẹ̀jọ́ àgbọ̀bí tí Gáúsù tí tó ti ń dààmú àwọn ìyá kan títì rí àgbọ̀ rí ẹ̀bẹ̀ rí òun ni ọmọ ẹlẹ́yà ń sọ lẹ́ẹ̀kan yẹn èyí tẹ́ bá nírú àkàlàkù yẹn ẹ lọ pàtì gbogbo ẹ̀ náà lẹ́gbẹ́ ń ṣe gbogbo ẹ̀ náà ní kíní kan ń ṣe ẹ̀ tẹ àwọn amúnilọ́jìkì mọ̀ ju ẹgbẹ́ lọ ẹgbẹ́ òun dàkárí gan ìkálára wa nínú àwọn àfa ńláńlá ó kàn jó obìnrin ni àfa ńláńlá ẹ máa kárí anybody along o ẹ̀yin náà lẹ́lẹ́ ẹ fẹ́ káwọn èèyàn máa sọ lóṣó ẹni tó bá wá dóbìnrin tó kéwú sẹ́kọ̀ọ́ ẹ̀ka kéwú àsì iṣẹ́ ọlọ́run ni o dáwà ni o ẹni tó dóbìnrin tó kéwú ẹ pè é wọ́n náà wá bá àwọn obìnrin ẹgbẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ̀ pé kì í ṣe kéwú obìnrin ò ṣòfò ọlọ́run jẹ́ ká rí ọmọ ilé àpẹ. amiina. bọ́n tí oríire bá wà kalẹ̀ báyìí fún yàn Gáúsù Shabab èmi náà ní ìmọ̀ràn kékeré kan àwọn nǹkan márùn kan máa wáyàn káàkiri tí oríire yìí ti pọ̀ àyídùnú ọlọ́run jẹ́ kí tiẹ̀ kò ní jẹ́ kó bàjẹ́ láéláé. amiina. àyídùnú yóò rẹ́ rẹ́ ni òun ló fún mi lọ́rùn dé àyìn mi fẹ́ rí ibi wá mọ́ ó kú kékeré báyìí àbí wàláì ní tí mo torí ẹ̀ dé láti London ìyẹn wàá fẹ́ rí ibi wá mọ́ nǹkan kankan mo mọ́lẹ̀ sínú lé ní mo ní àyídùnú mo ní ara mi ò mọ̀ sí dáadáa bàbá yẹn jìdí ara yóò yàsẹ́ wàláì ẹ sábà kọ́ jìdí náà ẹ wọlé ìwẹ̀ náà ẹ dá mi sára ẹ wá ń ṣe bí ọmọ yẹn kéré tán ó wá tàn mí débi lọ́gbẹ́ kìí ṣe pé a fẹ́ hàn mọ́ nísìn kí ni kara hàn wèrè tí yẹn kàn á kú sí títì ibi táwọn lọ́la ti dé yìí ìtọ́kù ni ká má kún kékeré. àmín. òsì yàn kan mọ̀ gbé gọ́gùn bẹ́ẹ̀ kó tẹ ọkọ mi síbẹ̀ yóò gbé àfa gbà wá á sì kébi náà wá gọ́gùn dá mi mọ̀ tẹ gọ́gùn bẹ́ẹ̀ àfa gbà ní ọkọ gbé wá wọn lókè Sheikh àfa gbogbo àgbà ńlá ayé Tajul Adabi àfa anybody so ń jiyàn ni
o lè gbé Gẹ̀ẹ́sì o máa lápá ni yóò gbé wọn wáyé sùgbẹ́mi náà wá ó tán ẹgẹ́tì àbá kì í ṣe kéèyàn lówó tó pọ̀ ní fi ń jẹ́ èèyàn ńlá tó yẹ pé owó tó pọ̀ ní fi ń jẹ́ èèyàn ńlá ni owó ṣáàdámù ò ní gbogbo Nàìjíríà yìí ìtàn pè ní jẹ́ èèyàn ńlá òun ní káwọn tán lówó òun kan wá máa sìn wọ́ àwọn méjì kan ń bẹ lọ́rùn nísìn àwọn èèyàn ńlá Nàìjíríà yìí ni tí wọ́n fẹ́ parí ìjà fún wọ́n ti wà ní hòtẹ́ẹ̀lì kan nílọrin nísìnyí ní dákọ̀ wọn ò sì ní lọ lásán èmi mo sì sọ fún wọn pé ẹnì kíní ọ̀gọ̀rọ̀ máa wà ẹnì kejì ní oṣù gbọ̀rọ̀ máa wà wọ́n sì ń jà táwọn sì bá ìjà ń wọ àsìkò òṣèlú ẹgbẹ́ wọn dàrú ẹ rí mi nílọrin àwọn ń bọ̀ sànà wọn wí wọn bí aláya wọn rí gbàdé ìdẹ́gẹ́ ń tọrọ owó lọ́wọ́ wọn wọ́n kà àbùkù ni olówó tí o bá ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ wa yóò kà àbùkù olówó ẹ̀jẹ̀ máa fi gbolẹ̀ olówó tí o bá ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ wa yóò kà àbùkù máa ń já aṣọ ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ wàláhì tàláhì kí ni tẹ́lẹ̀ fún wa tó ju mọ́tò náà lọ tó ju pé ilé náà lọ mo ní mọ́tò mọ́ ọkọ̀ méje ni mo ní nǹkan pa abẹ́rẹ́ ni ní géètì mi lọ. kọ́mùsà tún mi máa sọ ibi dúníyà. gáúsù èmi bá dáre sọ̀rọ̀ kékeré kan díẹ̀ tí ó máa jẹ́ pé mò ń gbà ẹnu bàbá àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ mi ní dáyé dúró ìkan márùn kan bẹ́ẹ̀ tí a bá ti dípò yìí yóò máa wá káàkiri. one. mọ́tò libani. àwọn yẹn máa wá káwọn rí ikú ọmọ lára ẹni tó perú òde yìí ẹ ti rí ọlọ́run ti mú ọlọ́run ò ní mú ọ. amiina. mọ́tò libanin àdánwò ayé ni ó àdánwò ni ó bá ànábì ọlọ́run ó gbé tọ́ mi. sallallahu alayhi wa sallam. báwo ni wọ́n tún tọ́kẹ́ yìí ní khiftu mawali àmì wàrà yìí. téèyàn bá ṣerú òde yìí torí pé mo gbọ́ bọ́gẹ̀ ìsẹ́lẹ̀ kejì ní báyìí ilé yìí àbí bí méjì inú ọdún kan ikú ọmọ sáré máa ń kú abẹ́ ni ò ní rí. amiina. dihabu limali. owó dúkìá tí yẹn fi ṣerú eléyìí yóò fẹ́ lọ mọ́yàn lọ́wọ́ owó náà ní spiriti tí yẹn bá lò tó fi jágbó nǹkan fi já tó fi ṣogbó yóò mọ sáré mọ wá bí ṣe sá lọ dúkìá rẹ ò ní lọ. àmín. yóò níbi títí ń wá kò ní di. àmín. má fi fóònù rẹ lẹ o kí ni mo wí. má fi fóònù yín kalẹ̀. kíni kan ayẹyẹ kan bẹ láwọn wà kọ́ yìí Abidjan ẹnìkan yẹn ti máa ń pè aján yóò ní Abidjan wọ́n ti ń bọ̀ o yóò ní o yóò sáyé mo ń jọ yóò àbí ní kàṣí ti báyìí yóò ní kí ló wí wọ́n ti ń bọ̀ o wàláhì tàláhì àwọn wúlá wọ́n ń trace rẹ báyìí wọ́n ti lọ jókòó lórí tracing báyìí wọ́n ń trace mo fi Al-Qur'ani búra mo ní wúlá kan tó sọ fún mi níjọ́ kan pé àwọn wáyé àwọn ò sì rí mo ní ẹ̀ lè rí mi èmi ò sí mi yàn ibi mọ̀kọ́ mọ̀ wà mọ̀kọ́ tó àrírí àti dálíà àtàlàrí tẹ́ bá lè wá mi débẹ̀ wọ́n ẹ̀ bá mi àmọ́ wọn yára bí wọn àwọn èèyàn mọ́mọ́sí máa ń obtain number wọ́n ti mú báyìí yóò mú láwájú yóò mú láàrin yóò mú gbẹ̀yìn yóò kàn dá yóò kàn hello ohun àwọn olówó tí kìíní fi ń ṣe òun ó sì rọ̀ ìtòkà ọ̀bọ̀n yẹn ni mo mọ̀ fáà kan ní kírun yìí èèyàn ńlá ni wọ́n táwọn wúlá gba nọ́mbà tán mú nọ́mbà wọn jálà bí wọn tó dẹ̀ rọ́ndà wọn ẹ̀yin náà ọlọ́run mi ní sọ ẹni náà o wọ́n ti kó láyé ó ti yé yín. túlù súnkìmí. ní sùúrù jẹ́ dún mo fẹ́ dún bẹ̀yẹn náà zihabu limali. zihabu limali. sọra wọn ti ń sọ nọ́mbà yẹn ti ń ṣe kínní wọn yé pọ̀ kése méjì kése mẹ́wàá ní àwọn ẹ̀tọ́ àwọn eléyìí rẹ̀ pọ̀ ẹ̀yọ̀kan náà ni ẹ̀yọ̀kan náà ni mo pọ́ǹpù ẹ̀ páìpù kan ló wọ NNPC láti ibi tí wọ́n ti ń ṣe pé wá kò pé méje tó bá pàdé àwọn olówó gidi níjọ́ kan 10 years ó gbàgbé òsì mo ti wọ̀dọ̀ àwọn kan rí táǹjọ́ ń sọ̀rọ̀ tó ní kọ́mọ kan lọ gbé kíní kan wá tó bẹ́ẹ̀ mú ìwé kan bẹ̀ fún mi ó bẹ́ẹ̀ bùn mí ní ilé kan wọ́n ní kọ́ lọ gbé bíríkìsì kan wá bàtà sí tán kìí ṣe ìtàn ní kọ́ lọ gbé wá gbogbo tó wà mẹ́mọ́ múlù àtúnbí dọ́là. ọ̀hún ni ọ̀dẹ̀ ni wọ́n tá a rán ẹ̀kọ́ ni àti wá ti wọ inú rúùmù mọ́mí
lápò ọ̀tún báyìí wò sàlẹ̀ wàá rí briefcase yẹn òun mo ní gbé wá mo fi ìwé kan lé lórí ó sì padà gbé yẹn wá ó tún gbé mi wá ó ní eléyìí kọ́ ìyún ti bú mamulu àtún $1 tó wá fún yàn páàsù $2 yóò ṣe gbogbo rẹ̀ o àwọn ìfowópamọ́ yìí lẹ̀ o wọ́n sọ yín o wọ́n aláàtì rẹ ni o gọ́sù tóró láàánú ó kọ́ àwọn èèyàn lọ sí umra nínú owó yìí náà ni o wọn ò fẹ́ mọ̀ kó mú wa lọ umra o wọ́n fẹ́ mọ̀ bí títí wá ni o já ẹ tán ni o màlá ni jẹ́ ń já ẹ tán Sulemana mala. Tulu sukimi àárẹ̀ òkè máa wá torí èsì mọ́tò ìyúmúrídùn ìsánà èsì mọ́tò ó lè pààyàn o ẹ máa tẹ́lẹ̀ ẹ̀dí ẹ̀sẹ̀ gbọ́ èsì mọ́tò gbà mí ẹ̀ kàn pa ẹ̀ láìkì kó ru mú yín ẹ̀ gba ooru sára ó ṣe mí rí ni mo sọ fún yín o gbà tí mo kọ́ ní mọ́tò èsì ha torí mo fi àìmọye ọdún lo BM tí ò ní èsì tójò bá ń rọ̀ ta lọ́wọ́ àti kan tójò bá ń rọ̀ tí wà ẹjọ́ kílọ̀bù tí òjò bá ń rọ̀ tí wàhálà dé táwọn kálukú ń lọ àní rí gíláàsì wáìndì a sì ní fẹ́wẹ́ gbé wálẹ̀ a kọ́ gbé lókè pé kójò mọ̀ pa wá gbogbo mọ́tò wà súnmọ́ ooru àní rí nàmọ́ àfi ká wáìndì wálẹ̀ bàbá ń gbòó Sheikh Tolahat bàbá ní gbòó ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni wọ́n àjọ jẹ ìyàláyé níbi mọ́tò tí ò ní èsì bàbá dúlà kò ń gbòó gbà tọ́wọ́ mi tẹ mọ́tò ní èsì wọ́n á tàn pé chess ìyàtọ̀ jẹ́ mi mo fẹ́ recover rẹ̀ bó ti fẹ́ di nǹkan kí mi lánàá ẹ máa pa èsì díẹ̀díẹ̀ tàn pé ooru là ń bá bọ̀ àkànjá síbi ìgbádùn eléyìí ni ẹ pa síbi ooru díẹ̀díẹ̀ mọ̀tàbá síta tẹ bá ti ní èsì ńlé ẹ bá lẹ́ẹ̀ ni ẹ sọ pé kó wa wọlé yín ẹ tàn díẹ̀ ẹ filẹ̀ díẹ̀ nítorí ìmọ̀ ẹ pààyàn o ọ ẹ já. Al-mar'atu ash-sharira. Al-mar'atu ash-sharira yes nukutọ gangan nìyẹn Al-mar'atu ash-sharira ìyàwó yín dà sọ àmì kó máa gbọ́ obìnrin gidi tí yẹn bá ti ní nírú ọlá báyìí ọláwọn dalẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó tẹ́tí gbọ́ oyin ẹ ti doyin báyìí anybody ó fẹ́ lámbẹ̀ kó wà talat kì í ṣe pé yóò máa sọ pé òun fẹ́ bà nǹkan jẹ́ nítorí pé àwọn èèyàn fẹ́ wá lá oyin ìtẹ́jọ́ ń ṣe tẹ́ẹ̀ka sí obìnrin burúkú yóò lóun ó tásìrì yín ni o al-mar'atu ash-sharira inú tí ò ní jẹ́ kọ́lá yẹn kó dùn mọ́ tí n bá fẹ́ yàwó burúkú yóò sọ lọ ládàá horo ẹ pé kalẹ̀ kí wọ́n á bí jókòó lẹ̀ sórí láyé yìí gbogbo nǹkan tó lọ́n bá kọ́ ni máa ń wáyé má torí pé mo wá ń retí mi láago méje tí ń wọlé tó máa rò kí àbí mo ti lọ bóbìnrin kan lọ no tí ó bá wáyé kí n fẹ́ yàwó mi yóò wáyé tí ó bá ní wáyé ìyìn lè ṣe torí tóbìnrin bá rí pé ẹ ṣe nǹkan tó wọn rò àti bà nǹkan ogún ọdún jẹ́ wọn ò wárí o kí ni mo wí. tóbìnrin bá rí pé ẹ ṣe nǹkan tó wọn rò àti bà nǹkan ogún ọdún jẹ́ wọn ò wárí. ṣé wàá ń bí ṣe ń gbọ́ mi ṣé ń gbọ́ mi kó máa gbọ́ mi o ó dò tá a ti fò ní mo ń sọ fún yín. ṣé ń gbọ́ mi irú eléyìí tó bá yẹ lè bàjẹ́ kò lè látúnṣe mọ́ o. tí wọn eléyìí báyìí lè bàjẹ́ kò sátúnṣe fún mọ́. kó yà dúró kó fún ọjà yóò kàn máa tẹmọ létí pé gáúsù náà ti bá ti ń bá àbọ̀ ọjọ́ káàtì ẹ̀ ló fẹ́ yàwó yìí ni ọmọ fẹ́ lórí buwálé o. ẹ má gbé ẹni tí ó mọ̀ dálà mú wálé ẹni ẹ fẹ́ yàwó kejì o mo kàn sọ tèmi ni o ní tí máa ṣẹlẹ̀ ni o ìyàwó òun dàsó ń gbọ́ mi kó máa mọ yàtọ̀ sí mi ní ojú agbo tí ì ní rí òun mádàtú ṣìríra ó lè bọ́lá yìí jẹ́ o obìnrin tí ó da àìdùnnú ó lè bọ́lá yìí jẹ́ o ọlá yìí pọ̀ kọjá kó bàjẹ́ o àmọ́ ìbàjẹ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ obìnrin burúkú sàn pé sàn lè sùn gáúsù sàn lè sùn tẹ́ ẹ̀ ní bọ́ pàǹtí lẹ́ ojú ìyàwó yín
kò sí ọkùnrin náà tíyàwó rẹ̀ ò ní rí òhò rẹ̀ tó bá fẹ́ ṣèkà fún yàn obìnrin burúkú yóò wá rìkọ́ọ̀dù yín ní òhò yóò máa sọ fún àwọn yẹn pé mo ní òhò ẹ̀ lọ́wọ́ máa tàfáyé nítorí pé o ti ṣẹ́ obìnrin burúkú nìyẹn o ìyá wa yẹn dà ìdákọ̀ ẹ̀jẹ̀ ń ṣàdúrà fún wọn ká máa bọ̀ wá síbí. àwọn dà ìyá gáúsù ìyàwó gáúsù máa bọ̀ wá sí àyíjẹ́ ń ṣàdúrà fún ọ. eléyìí dà gáúsù ta ló ń gbé mú eléyìí pọ̀ eléyìí dà gbà kan sáré lélẹ̀ èyí sàwọn ràkùnrákùn kéde kọkọkọ jókòó sẹ́gbẹ̀ẹ́ gáúsù nítorí pé tọ́lá bá kalẹ̀ báyìí yóò kú kóbìnrin má bàjẹ́ o tóbìnrin yín bá sọ kó wọn bá tìyàn jẹ́ yóò bàjẹ́ o Ọlọ́run lè túnṣe o àmọ́ yóò bàjẹ́ ìyá tí ò ní bàjẹ́. Amina. gíláàsì wa ní ojoko yìí gíláàsì wo bàbá fa bó ṣe rí un ó sì ràn àwọn nǹkan ní umrade ni níjẹ́ òní ta lọ sí ọ̀dọ̀ àrídùnnú gbogbo ara gbowó $1 million cash ó fi kalẹ̀ ọ̀dọ̀ àrídùnnú gíláàsì wa ní báyìí bí ó ṣe ní fọ́ ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ rẹ̀. àwọn lẹ́tà kọ́kalẹ̀ yìí wà lẹ́tà láwọn obìnrin náà pa wá àlẹ́ màá ló wọn bẹ̀. obìnrin wọn ò gbàgbọ́ wọ́n lè mú àwọn èèyàn wọnú lé wá tó mọ̀ wá ṣiṣẹ́ wọn mọ́nú lé wọ́n dẹ̀ ti pa wá wọ́n ti gbé wá sẹ́gbẹ̀ẹ́ géètì. àwọn nǹkan márùn-ún tí máa ṣẹlẹ̀ nu tó bá délẹ̀ báyìí tán ẹja sọjí o òun ní mufti sọ lẹ́ẹ̀kan ọpẹ́ ní ká mọ ẹ̀dá ká mọ yọ nínú tá tẹ̀mọ́ yín létí ni pé kíyàwó wa kó dìmọ̀ wá dáadáa tí ò bá dáa fún un ni kò ní dáa fún wa báyìí ẹni tí yẹn bá ń gùn ó máa ń dìpẹ́ndì bí yẹn ṣe jẹ́ mo ṣe wà yìí èmi ẹ̀yìn kan bá kun pàkẹ́kì kan lóde bíi tó ń wò mí pé kó ti fẹ̀ mí mà wò báyìí àbọ̀ ya wèrè èmi máa ń screen obìnrin ni tí máa ti gbọ́ ọmọ báyìí bó ni ẹgbẹ̀rẹ́ lọ́jọ́ dá fún yín ó ti mọ̀ ọ́ oríire yìí pọ̀ kọjá kó bàjẹ́ tó bá bàjẹ́ wọn ò ní fún wa mí Ọlọ́run ọ̀rá yẹ ẹni tó wà careless tó jẹ́ kó oríire bàjẹ́ mọ́ òun lọ́wọ́ kò ní fún mi mọ́ ó ní dọ́gba o àmọ́ kò ní ṣe mọ́ pé ó ya wèrè ó careless àbí get out. ìyá yẹ Ọlọ́run ní bàtẹ́ jẹ́. Amina. ogun ẹni tí bá ń bẹ́ẹ̀ bá ń kí fájà kan fún ìyàwó yìí alájà wa abajọ ramọta náà ni ìyàwó miskinu náà èèyàn ò ní fẹ́ ramọta kọ́ mọ́ sóríire gbogbo ntí ń jẹ́ ramọtu náà yẹ Ọlọ́run oníjó di ìbànújẹ́. Amina. oríire ń bẹ lára rẹ lọ́lọ́run fi ṣe gẹ́sù báyìí ẹ̀yin ju wa ní gẹ́sù gbogbo wa yìí tí mo fi dúró mẹ́ta kan ìkẹ́ wa ní gẹ́sù tí ẹ ò ní bàjẹ́. Amina. tó bá rí bẹ́ẹ̀ ẹ bá nàró iṣẹ́ gẹ́sù ẹ máa pé jígí kílókì gẹ́sù gígí wa làjà ní. Àjàní. Ọlọ́run ràgàbó. Ràgàbó. Ọlọ́run kó ọ̀la bàbá ńlá odò mọ̀pá Àjàní títí láyé. àní jígí wa làjàní. Ọlọ́run ràgàbó. Ràgàbó. Ọlọ́run kó ọ̀la bàbá ní ọ̀dọ̀ má gbà fòtá láti fọwọ́ láwo. Jígí wa Làjàní. Gáúsù. Ọlọ́run ràgàbó. Àmín. Ọlọ́run kó ọ̀la bàbá ní ròdò mọ̀gbà fòtá láti fọwọ́. Àjàní jígí wa làjàní. Ọlọ́run ràgàbó. Ọlọ́run kó wọlá bàbá ní ọ̀dọ̀ má gbà fòtá láti fọwọ́ láwo. Allahumma àmín. Allahumma àmín. Allahumma. Gáúsù. Allahumma àmín. Allahumma. Amina. Allahumma àmín. Kọ́mọ ya fọ́tò bí tuwari rẹ̀. Allahumma àmín. Kọ́mọ ya fọ́tò bí tuwari rẹ̀.
Allahumma àmín. ọ̀rẹ́ àrídùnnú àfáàyùtì. Allahumma àmín. ọ̀rẹ́ àrídùnnú àfáàyùtì. Allahumma àmín. ọmọ yẹn fọ́tò bí Buhari rẹ̀. Allahumma àmín. Allahumma. Allahumma àmín. ọmọ yẹn fọ́tò bí Buhari rẹ̀. Allahumma àmín. ọlá fàtíyà. Alubarika alihamudulilayi. وفي العالمين الرحمن الرحيم مالك يوم الدين. àbáàgbà ní kọ̀rọ̀ mo kì í púpọ̀ ọlọ́run sàlẹ̀ kúrẹ́ fún yín ẹ ní ṣubú láyé àbáàgbà ní kọ̀rọ̀ la hawla wala quwwata illa billah sifati àti. آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Àmín.